ó máa ń jẹ́ bí ohun tó máa ń fún mi ní ìrònú lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbọ́ tàbí tí mo bá lérò lọ́kàn ara mi pé àwọn ọ̀dọ́ àsìkò yìí sì ni yóò jẹ́ olórí ọjọ́ ọ̀la. Ìyẹn ló wá ń fún mi ní ìrònú lórí pé irú olórí wo tiẹ̀ ló ń bọ̀ ní àkàtà rẹ ní ọjọ́ ọ̀la. Irú olórí wo ni ọmọ bíbí inú rẹ̀ fẹ́ jẹ́ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ọjọ́ ọ̀la. Gbogbo ìgbà ni mo máa ń béèrè ìbéèrè pé kí ni akitiyan rẹ ní àwùjọ. Gbogbo ìgbà ni mo máa ń béèrè lọ́wọ́ yín wípé kí ni akitiyan rẹ ní àwùjọ rẹ, ní agbègbè rẹ, kí ni ipa tó tiẹ̀ ń kó, kí ni ọ̀nà tó fi ń ṣe àtúntò àti àtúnṣe agbègbè rẹ. Irú ọmọ wo gan tiẹ̀ ni wọ́n gangan ń tọ́ ní ọ̀nà tó fẹ́ kó rìn. Báwo ni o ṣe ń tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò rìn? Kò kí ń ṣe nítorí òní tí ìbá ṣe torí ọ̀la. Mo ṣe alábàápàdé fídíò kan lórí ayélujára ni mo fi rò pé irú ọ̀nà wo la fẹ́ gbé gbà tí àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn fi lè jẹ́ olórí dáadáa ní ọjọ́ ọ̀la. Ẹ jẹ́ kí n fi fídíò kan hàn yín, bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ó yé yín dáadáa. Ẹ wo fídíò yìí. ọmọ ológo dìde topsy ìmọ́lẹ̀ giwa. Ọmọkùnrin tó jíǹde ayé ẹ̀ láàárọ̀ ọjọ́ tó ń jorú ijó sí irú orin tí à ń gbọ́kọ́ tàyìn. Irú ọmọkùnrin wo ni ó lè jẹ́, àti pé irú olórí wo ni ọmọkùnrin lè dà ní ọjọ́ ọ̀la. Ọlọ́run ọmọ wa ga báyìí o. Kọ́lọ́run bá wa tún lè ṣe. Ká wá ní ọmọ kan wà tí bàbá rẹ̀ ò kọ́, tí ìyá rẹ̀ ò kọ́, tó jíǹde ayé ẹ̀ tó jẹ́ pé ijó tàbí orin òṣì ló ń gbọ́. Ìmọ̀ràn òṣì ló ń tẹ́tí sí, àwọn ọ̀rẹ́ ìbàlùfàǹsà ló ń bá rìn. Irú olórí wo ni wọ́n lè jẹ́ lọ́jọ́ ọ̀la? Kátẹ̀ wá láwọn obìnrin, ìyẹn gan ló dàbí pé ló fẹ́ burú jáì jù. Ẹ wo fídíò yìí. The styles in bed, you understand, the doggy, the missionaries, should I say blowjob? Yes. Okay, are you good at that? Thank you. Very. Look at my lips. Feelings. You know the feelings being a side chick. I like sex. Yeah. So like how often? How Plenty. that you do to a guy? Like on it. Yes, and doggy. Hey, when I do you know the feeling I give you doggy? And your boyfriend is saying, baby, are you? My name. Come inside. Come inside. Did you like it? Are you liking it? Oh, what? I like it when a guy talks. Having sex with me. Are you liking it? Like, can I? If he's coming to penetrate, and you like, can I? Are you like? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọmọbìnrin tí ì ṣe pé wọ́n ti ń sọ̀rọ̀ nínú yàrá, ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ orí ayélujára, tó jẹ́ pé ìyá rẹ̀ lè ṣeéṣe kó gbọ́, ó lè ṣeéṣe kí màmá rẹ̀ mọ̀, ó lè ṣeéṣe kí bàbá rẹ̀ rí. Ọ̀gá o, k'Ọlọ́run ṣàánú wa lórílẹ̀-èdè yìí.